ọ̀rọ̀ burúkú kò ṣe gbọ́ létí o bọ̀ tẹ́ jẹ́ ń sọ fún yín. Arábìnrin kan ló wá sọ̀rọ̀ ẹ̀ fún mi. Ó ní ṣé mo mọ̀ wípé ẹ̀gbọ́n òun obìnrin ó dẹ̀ ń bẹ̀ òun wípé kóun jẹ́ kí ọkọ òun donate àtọ̀ ẹ̀ fún òun, semen àtọ̀ sperm, kí ọkọ àbúrò ẹ̀ kó donate ẹ̀ fún òun, ó fẹ́ ṣe IVF. Ó surprise yìí. Ó ní ẹ̀gbọ́n òun lówó lọ́wọ́, wọ́n sì ní complain ni ọkọ òun yìí ti ń ṣiṣẹ́ tóun fi pàdé ẹ̀. Ó lóun lọ gbọ́dọ̀ ẹ̀gbọ́n òun táìmì yẹn ni. Ìgbà tóun lọ gbọ́dọ̀ ẹ̀gbọ́n òun táìmì yẹn obìnrin, ẹ̀gbọ́n òun yẹn ò lọ́kọ. Iṣẹ́ ẹ̀gbọ́n yẹn try fóun, òun lọ sí school, òun ṣe gbogbo ẹ̀, ẹ̀gbọ́n òun yìí ni everything. Ẹ̀gbọ́n yẹn try, kódà tóun bá débẹ̀ òun máa ń pa ẹ̀gbọ́n òun lọ́tì ni bí ọtí ni. Ẹ̀gbọ́n òun ti try àwọn marriage kan tí ò work tó ẹ̀gbọ́n òun rọmọ bí inú ẹ̀. Bóyá kíní ni òbí àǹkankan ni òun ò mọ̀ torí wọn discuss problem wọn fún wọn. Ṣé mọ̀ pé ẹ̀gbọ́n òun ò lọ́kọ. Wọ́n jẹ́ ti gbé àwọn ọkùnrin kan tó kọ́ àwọn márùn kan ni òun fẹ́ ẹ̀gbọ́n àwọn tó tàn bá ṣe party gan máa mú ẹ̀gbọ́n àwọn máa mú wá sílé, àwọn máa ṣe àwọn máa mọ̀ but àjẹ́ ìdọ̀dọ̀ bá pẹ́ àwọn ò ní rí wọn mọ́. Ó ní fast forward ìgbà tó ń wá sọ́dọ̀ wọn tó wá gbọ́dọ̀ wọn, so òun máa ń tẹ̀lé wọn lọ sọ́fíìsì. Ìgbà tó ń dẹ̀ tó máa lọ síbẹ̀ fún ọdúndé ni, ìgbà tó ń dẹ̀ ṣetán òun serve, wọ́n á ní kó máa bọ̀. Òun dẹ̀ ń gbọ́dọ̀ wọn, òun lọ sí ọ́fíìsì wọn fún òun ní department kan lọ́fíìsì wọn tó ń lọ. Ó ní tó bá rẹ̀ kọ́ iṣẹ́ tẹ́gbọ́n òun yẹn ń ṣe. Ó ní òun fẹ́ kí ẹ̀gbọ́n òun mọ̀ torí òun lè sọ pé ẹ̀gbọ́n òun ò follow mi, kan follow mi. Ó ní bàbá yìí dẹ̀ rí òun, ó like òun. At first òun sọ pé company kan làwọn ti ń ṣiṣẹ́. Wọ́n ní pé ṣé kíni yẹn mi pé kíní kan. Ó ní tábàjọ́ ń fẹ́ra wa nínú company kan náà wọ́n lè fi wá lẹ̀ kíní kan. Bàbá yìí dẹ̀ sọ fún òun wípé òun máa fi company ẹ̀gbọ́n òun lẹ̀. Bàbá yìí resign, àwọn fẹ́ra wọn secretly. Nígbà tó yá bàbá yìí resign. Ìgbà tí bàbá yìí resign, ẹ̀gbọ́n òun ní kí ló dé tó fi resign, ṣáwọn ṣẹ ní kíní kan torí bàbá yẹn ẹ̀gbọ́n òun láìkẹ́ gan. Ó dẹ̀ jẹ́ nǹkan tó kọ́ àmásìkè. Ó ní rárá ẹ̀gbọ́n òun mọ̀, ó bẹ̀rẹ̀ pé tí mo mọ̀ tó ṣe mímì mọ̀, ó lóun fẹ́ tẹ̀síwájú ni. Òun náà lọ open company tiẹ̀ náà. Ẹ̀rọ rẹ̀ bàbá yìí náà ó mọ̀ nípa àwọn IT audio stuff, ó mọ̀ nípa ẹ̀, so ó lọ open company tiẹ̀ náà. Òun náà ń ṣe tiẹ̀, òun ṣe media, òun ṣe gbogbo ẹ̀. Ọlọ́run jẹ́ ń bá a ṣe, ó mú ìkẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ òní sí ìwà rẹ̀. Nígbà tó pẹ́ díẹ̀ òun jẹ́ kó yá àǹtí wọn pé lágbájá àti wọn àti ẹ̀gbọ́n ni pé àbí torí ìṣẹ́ ló fi kúrò ní company nìyẹn. Wọ́n ní òun ò mọ̀ o. Wọ́n ní okay, àwọn dẹ̀ ti ń fẹ́ra wọn before then, àwọn ti bára àwọn dẹ̀ ti táwọn tó ń ti ń lọ bẹ̀ but wọ́n mọ̀ wọn ò láǹfààní àti sùn bẹ̀ torí gbogbo òun fẹ́ sọ fún òun sùn fún sísítà wọn. Wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn ní jẹ́ kó wá rí mi. Ó dẹ̀ lọ rí sísítà wọn, àwọn dẹ̀ ṣe gbẹ. Ìgbà tó yá o àwọn ó di pé àwọn òun máa ń lọ bẹ̀ ni ó ní kí wọ́n á bẹ̀ wá ṣe weekend níbi àti òun kókó òun lọ. Òun dẹ̀ lọ bẹ̀ òun di pé àwọn fẹ́ fẹ́ra wọn, wọ́n ṣe marriage, àwọn fẹ́ ra wọn. Kódà mọ́mí àwọn gò jókòó yá àwọn. Ẹ̀gbọ́n pẹ́ gbọ́n náà dùn lọ púpọ̀ bẹ́ẹ̀ náà but àti kékeré làwọn ti wà ajá ni wọ́n ti ń take care family. Torí èèyàn méjì wà láàrin àwọn ní first born àwọn, ọkùnrin méjì wà láàrin àwọn, òun lòun jẹ́ last born. Ó ní dẹ̀ ṣe ògbẹ́. Ó ní nígbà tóun ṣe wedding tó táwọn jẹ òun bímọ kìíní, òun bí kejì, òun bí kẹta. Most of àwọn girls gan ọ̀dọ̀ àǹtí òun náà máa ń lọ. We go to big mommy, we go to grandma's place. Ọ̀dọ̀ wọn náà máa ń lọ. Nígbà tó wá ilẹ̀ gbọ́n òun á pè òun pé àwọn fẹ́ ṣe IVF. Wọ́n ní òun ti fẹ́ sọ fún yín náà pé kẹ́ ṣe IVF. Ó lè gbọ́n òun yẹn ti wọ̀ wọ́n ti wà ní bí 48 báyìí. Tí wọ́n bá wọ tẹ́lẹ̀ bí 48, wọ́n lè sọ pé àwọn fẹ́ ṣe IVF. Wọ́n á ní àkànṣe IVF pé oríṣi pé máa ń dún náà tí wọ́n máa ṣe kíní kan níwà àwọn òyìn tó fẹ́ dún ní ìsìnkú àwọn gbọ́dọ̀ jọkùnrin gidi. Wọ́n ní àánú àwọn tẹ́ ń fẹ́ bọ́ yẹn àwọn kan ok. Àwọn kẹ́tẹ́ ń gbá wọn sọ pé àwọn fẹ́ rí àwọn pàtó ń débẹ̀ ẹ̀gbọ́n òun dẹ̀ ń sunkún. Wọ́n ní kí n jọjọ́ kọ́kọ́ ẹ dùn torí Ọlọ́run fún Ọlọ́run wà bí jẹ́ kọ́kọ́ ẹ wá donate sperm ẹ fún mi. Òun kọ́ wò pé ibo lélẹ̀ sí where is this one coming from? Ọkọ mi ó ní ẹ̀
pé ọkọ ẹ pé ọkùnrin gidi ni pé téèyàn bá bímọ fún ọkùnrin bẹ́ẹ̀ yẹn tí ọmọ téèyàn bá gbèrú ọmọ orú ọkùnrin bẹ́ẹ̀ yẹn wọ́n ní báwo ló ń ṣe fẹ́ sọ fún un ní wọ́n máa sọ fún un náà ni wọ́n á convince pé àwọn náà fẹ́ bá alájọṣepọ̀ kó lọ kó kàn máa donate ẹ̀ fáwọn kódà ìwọ lè tẹ̀lé wa kó kàn donate ẹ̀ fáwọn káwọn kan kárí ọmọ yẹn bó tó ọmọ yẹn bá kọ́ àwọn àmàkàrà ọmọ yẹn pé in fact tẹ́ǹtì bá ṣẹlẹ̀ sáwọn abẹ́nìtì wà á lè take ọmọ yẹn pẹ̀lú àwọn ọmọ yẹn wọ́n ní ọ̀rọ̀ yìí bó tó pé òun nífẹ̀ẹ́ àǹtí òun nǹkan ọ̀rọ̀ yìí ó smell o ó ní àǹtí ṣun àbúrò yẹn ò smell etí yín láti 6 months bẹ́ẹ̀ láǹtí mi sì ń bẹ̀ mí mo wọ́n fẹ́ dàbí ẹni tí ò mú rí tí n bá sọ fọ́kọ mi pé kó ṣe tí n bá bẹ̀ máa ní kó ṣe ọkọ mi máa ṣe but I can't even take myself to tell my husband to do it ọkọ mi àǹtí mi ọ̀hún fẹ́ bára wọn lájọṣepọ̀ ó kàn fún wọn ní sperm ẹ̀mí àbí kí lẹ́yìn rí sí ẹjọ́ nítorí Ọlọ́run bó ti wà confused kò yé mi ẹ ṣé mo dúpẹ́.